ti Akede ẹ jẹ́ bá mi ka comment òkè nítorí pé a post bàbá Àjàní Bello ẹ máa gbọ́ nǹkan tẹ́ni ẹ̀kọ́. Ṣẹ́rí at times mo máa wonder pé àwọn tó jẹ́ fáǹsì Akede ǹjẹ́ wọ́n mọ nǹkan tí Akede Odua really stand fún? Nítorí irú èèyàn tó kàn nǹkan báyìí ẹni ò mọ nǹkan tí Akede Odua stand fún. Okay, in case tẹ́ ẹ bá mọ nǹkan tí Akede Odua stand fún ẹ jẹ́ tí wàá nà ń bẹ́ fún yín. Akede Odua ò sọ wípé kẹ́nikẹ́ni má ṣe ẹ̀sìn tó bá hùn. Tó bá hùn ẹ̀ tó bá sọ pé Christianity ló fẹ́ ṣe ṣe é. Tó bá jẹ́ pé Islam ló fẹ́ ṣe ṣe é. Tó bá jẹ́ pé Buddhism ni ṣe é. Even ní Nàìjíríà tá wà yìí tí wọ́n bá ti lè kọjá 18 years ó ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tó bá hùn ẹ̀ so far tó bá nípa ọmọlàkejì ẹ̀ lára. So nǹkan tí Akede Odua lòdì sí nínú ẹ̀sìn táwọn kan gbà ní wípé wọ́n ń tẹ ojú àwọn bàbá ńlá wa mọ́lẹ̀. Ìyẹn wá sọ wípé torí mo wá correct ẹ kí wá mú ẹ lọ́tà. Never. Mo lè correct àfà kí tún rí àfà yẹn kí n rí one on one kí tún kí in fact máa tún fún ní respect gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí Akede jẹ́. Mi ò lè sọ wípé torí belief wa jọ yàtọ̀tọ̀ kí wá máa wò bí kókú àánà tí ń dàbí wọn nìyẹn tá bá lọ ní mindset yẹn. Sister ẹ̀yin lẹ mọ reason tẹ́ fi kàn kọ́tẹ́ kọ́ yìí but àwa náà ṣe rí èmi máa fẹ́ jẹ́ èmi máa rọ̀ yín pé kò ń ṣe gbogbo nǹkan ń ṣe bí inú bá ṣe ń bí wa la fẹ́ fi wùwà. Ṣóyè yín ẹ̀yin àgbà náà lẹ lọ ẹni okùn wo ruru kíyàn wà ruru a lè sọ pé torí ọ ṣe ń wùwà ṣe rí pẹ̀lú àwọn nǹkan tá a bá ń ṣe ló máa fi yàtọ̀ wọn wípé àwa yàtọ̀ sí wọn but irú kọ́mẹ́ǹtì yìí sìn yàtọ̀ sí wọn sorry to say yàtọ̀ ẹ jẹ́ wá padà sí ọ̀rọ̀ tẹ́ bèèrè lọ mi bíi pé kí ló dé tèmi sọ pé ọ̀run rere lọ́lọ́ nínú nǹkan tí bàbá yẹn nígbàgbọ́ lé lórí pé òun lọ sí ọ̀run rere òun lèmi fi wish ẹ̀ ó ṣe kó yìí yẹn máa dè yín tí nǹkan bá sọ pé adigunjalè lòun ìkí ajigunjalè ní Akede máa kí tó ẹ pé o sọ pé ọlọ́pàá ni ẹ ìkí ọlọ́pàá ní Akede máa kí ẹ ó èmi ò lè máa kí ẹ ní ìkí sójà náà nígbà tó sọ fún mi pé ọlọ́pàá ni ẹ so ẹ lọ understand yẹn ṣe understand ní ìsìn bàbá ló mọ̀ wípé ibi báyìí àlùjọ́nà òun máa lọ tóun bá ti lọ síbi tágbà ń rè àwọn olóyè àwọn náà dẹ̀ ti wà nípò àgbà báyìí àmì ipò tọ́ báyìí bóyá nǹkan tó ṣe nílé ayé wọn gbogbo nǹkan tó fi ọjọ́ ayé wọn ṣe o bóyá òótọ́ ni o body go tell them tó wáyé pé irọ́ ni o body go tell them ìyẹn ò dẹ̀ sí ní ìkí Akede ó ti wà pẹ̀lú Elédùmarè wọ́n ti wà pẹ̀lú Ọlọ́run tó rán wọn ṣẹ́ ìyẹn ọkàn mi èmi ò sọ̀rọ̀ èmi I no dey take care of job tó yóò jẹ́ pé Ọlọ́run ló yẹ kó take care nǹkan tẹ́mi bá fojú ara mi rí lèmi máa fi judge ní ìsìn ibi tó wà ń sin mi ò mọ̀ bí àwọn tẹ̀ ló ń fẹ́ láńbẹ̀ mi ò mọ̀ bí wọ́n lọ ń jẹ̀yà ń bẹ̀ mi ò mọ̀ so èmi ò ń sọ̀rọ̀ nípa nǹkan tẹ́mi ò rí nǹkan tí Akede ń sọ̀rọ̀ nípa nǹkan tí báwo ni òye ṣe yé mi báwo ni mo ṣe mọ Ọlọ́run sí lèmi ṣe ń sọ fáwọn èèyàn so nítorí mo wá sọ nǹkan yẹn fáwọn èèyàn yẹn wọ́n á mí pé kí wọ́n á mọ àwọn tó ń sọ nǹkan tó yàtọ̀ sí tèmi ní tó yàtọ̀ sí nǹkan tèmi sọ ní ọ̀tá Akede ò ń ṣe bẹ́ẹ̀ tí ìbá ti ẹ̀rù nǹkan kan màá sì ro ọlá Yorùbá tí gbogbo àjọ jẹ́ ìwọ lè máa ta Yorùbá tí wọ́n lè máa tapá sí ilẹ̀ Yorùbá ìyẹn wá mí pé kí wọ́n máa kórìíra àbí kí máa rò pé kó kú oh no Akede ò ń ṣe bẹ́ẹ̀ nǹkan tí Akede Odua dúró fún ni wípé o lè gba nǹkan kí nǹkan tó o bá gbà má ba ilẹ̀ bàbá wa jẹ́ mi ò dẹ̀ sọ fún ẹ wípé kó wá ṣe nǹkan tèmi ń ṣe no